ولما يبدأ به العبد مولاه معز مذل من يشاء بقهره سميع بصير كل شيء بما رآه أنا العبد الذي كذب الذنوب وصدته المعاصي أن يتوب أنا العبد الذي أدعى حزينا على زلاته خلقا كهيبا أنا العبد الذي سطرت عليه صائف لم يخف فيها ركيبا أنا العبد الغريق بلج بحري أصيح لربما ألقى المجيبا أنا القدار كم عهدت عهدا وكنت على الوفاء به كثوبا أنا العبد الفقير مددت كفي إليكم فادفعوا عني الخطوبة يا طالب العلم والإسلام سير لهما فيدا من الحصل ريان تزدهر هذه السيارة والمغص التي حملت قد بصرني بما لا يدرك البصر أبقاك ربي للإسلام تخدمه دوما وبالحق على الأهداء تنتظر الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين يا الله آمين. اللهم قول هذا محمد البركة للشيخ على طول إني رتي الله يتي بيسجوي àwọn ẹ̀jẹ̀ bàbá wọn ló wà sí àgbáyé pẹ̀lú ìjòkó. rahmatullah. ibi àwa bá ti rí wọn àwọn àfa àwọn la rí rahmatullah. àìjẹ́ gàdàdà wa ó pọ̀. àfa mi bẹ́ẹ̀ jòkó. àfa wa súnkẹrẹ àfa wa Mas'ud gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá gbọ́ Abdulrahim Aminulayi àwọn Aminulayi gẹ́gẹ́ ni ọlọ́ba kí afa mi amiina ọlọ́ba kí afa mi ẹ má bínú gba àgbẹ̀ àkó nìbàdàn lọ́dọ̀ ọmọ àdábánijà kọ́lá olóòtú àkó mbẹ̀lágún mẹ́ta ẹ wo tráfíkì ojú ọ̀nà kọ́lá wọn sí lọ́wọ́lọ́wọ́ lẹ́sìn Abbas Salawudeen òun wá wà nà púpọ̀ tọ́lá wọn ti máa ṣe kí ní ẹni ṣe ní kankan wọn lọ ọ̀sán gbàgbà ló gbà tá a ló gbà àkàjásí òwe ni láàbí pẹ́ púpọ̀ àwa ń bọ̀ adémọ̀wé òun aníwàásí Marina alùwákàtí ká àbọ̀rọ̀ àwọn Marina ọ̀rọ̀ àwọn ọmọlá tó wà bọ̀ lọ́dọ̀ yìí ẹ wọ lọ́wọ́ àfa àlàtúù ní wọ́n béèrè pé àwọn wo là àfa àlàtúù bẹ́ẹ̀ dọ̀rọ̀ lẹ̀.
àbára lórí bèrè àwọn wo là fa mo là lọ ayọ̀ lọ àwọn là fa alanu alọ́gùn níbi àlùkò yìí ọgọlọ́pàá ayélujára níbi àlùdé yìí àwọn wo là fa. لو كان للعلم من دون التقى شرف لو كان للعلم من دون التقى شرف لكان أفضل خلق الله إبليس لكان أفضل خلق الله إبليس شرف ìmáàmù àdúgbò Sàfáàní bíra rẹ lérè náà mo kí ọmọ ìyá mi ṣèbùtù àwọn sọ̀rọ̀ mo kí àwọn àfa ńláńláńlá àfa àwọn àtẹ̀bùtù nǹkan kan ò ní ṣe yìí ọlọ́ àwọn ẹni ọlọ́run èmi ló tún wí èmi tó ṣe gbọ́ ọmọ kéwù wọn lè mi òun tún wá ń fún ìwé àlífà àfa mẹ́rẹ̀ẹ́dẹ̀ kò ní àlífà kò ní ìtúbẹ̀ ní ìsúkẹ́rẹ́ ní màsíwìdì gbogbo wọn bẹ ní ìtúbẹ̀ àlífà kò ní àwọn àbúrò ẹ̀ ní èyí tá a bá ti rí nu àdúrógbà sí àgbáyé èmi àti àlífà tó ní àjọṣìbá bẹ́ẹ̀ ní gbogbo bíláyé kí wọ́n máa rán alájà bàtà èmi àfàrà sákì lájọ wà tó njọ́ náà lè ti ń dà sí báńkì njọ́ náà lè ti ń dà níyàn ìgbọ́lọ́hún bí wọ́n ti ń pe àbá mi ní tẹ̀lé yìí bẹ́ẹ̀ ni ọjọ́ wọn máa pè mí kí o njọ́ náà lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ dọ́sẹ̀ sí mà ìwọ́n máa ké wà fún àtọ́ba tẹ̀lé o lọ́wọ́ wà fún àtọ́ba tẹ̀lé mi bá fẹ́ ké ojú àtàbà mi bá ní ọ̀yá Buhari kékun fún àìkúrú mẹ́jẹ̀ẹ̀jọ mi bàbá ké wọn àgbẹ̀ ìwọ náà dàníyàn tiẹ̀ kó tó ké olúwàsí àgbáyé wàláyé gbogbo wúwú téèyàn fi ṣe lọ́wọ́ ọlọ́wọ́ yà á bí àfa. àmín. wọ́n wà ní ìwọ náà dàníyàn tiẹ̀ náà kó tó ké èmi ìwà rẹ̀ kọ́ lọ́wọ́ owó èmi ẹ̀rí gbọ́dọ̀ dábò tẹ̀ kọ́lé ọlọ́wọ́ ti ṣe àfa mi ọlọ́wọ́ sì ṣe bẹ́ẹ̀. báwa dàníyàn ti dẹ́sẹ̀ wá bẹ̀rẹ̀ wọn àgbẹ̀ bisimilayi kéwùtúbà kálukọ́ ẹ̀sìn máa wá dàníyàn ẹ̀sìn àwọn àfa yín o ẹ̀sìn àwọn àfa yín bẹ́ẹ̀ bá sìn wọn dáadáa ayé gbọ́dọ̀ da insha Allah mo fi gbọ́dọ̀ sí ayé gbọ́dọ̀ da insha Allah. kí là ń wí nìyí tí wọ́n ń gbọ́ akíwọ́n náà bẹ́ẹ̀ ọ̀nà ẹlẹ́gẹ̀ẹ́ ní sàlá ni wàá mọ̀ ní kí là ń wí abalubarika alubarika ni ma huwa albarku ma huwa albarku albarku ka firqatun min Allah kí ni wọ́n ń pè ní alubarika yìí jẹ́ alubarika ka firqatun min Allah ọ̀dà ẹgẹ́ bí oògùn tí ń sàn lára ọlọ́ tọ́lọ̀ ń bájọba tí ń la ẹni bá ti wá kánú tiẹ̀ ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dáadáa ńlọkọ́sí dọ̀gọ́ ọlọ́pàá yìí ní ìdọ̀gọ́ ọlọ́pàá yányán ọlọ́pàá yẹn ni ọba lẹ́nu sí ọlọ́pàá ni. ìní kan sọ̀rọ̀ èèyàn ìní kan sọ̀rọ̀ ọmọ ọlọ́wọ́ àwọ̀ wàhálà yá yóò ti fọ àlùbáríkà sọ̀rọ̀ ọmọ ọlọ́wọ́ wò yà ti yà rẹ̀ jẹ ẹwẹ́ ní kọ̀ọ̀kan wáyé ẹwọ́ bá ti ń lo ayé lónìí àfa àjọ wọn ànáwó lọ́rọ̀ ayé lónìí bíi ti bàbá yìí ẹwọ́ wàhálà tó ń ṣe kó mi ò tó ní búlọ́ọ̀kù ẹ̀yọ̀ kan ẹwọ́ wàhálà tó ń ṣe ẹ mọ́lẹ́tà lómi kọ́ lọ́wọ́ nù yín nìyí wọ́n tún kọ́ta lómi lókè táwọn nínú kò dàbí sáì tí mo rí lájà ẹ wo sáì yẹn ó tún ní wọ́n wò ọyá wa púpọ̀ àdúrà àwọn ẹni ọlọ́run ni àwọn wo là fà àwọn wo là fà ẹ jẹ́ àyàrá wa èmi tí bá yẹ sọ̀rọ̀ sáfà ni yọ tabalẹ̀ yọ taboko ìwọ gan tó ń gbọ́ mi sáfà ni lẹ́yìn bàbá wa Tàbútù nìkan àwọn aláàlẹ ìwé gangan àlè sọ gangan lọ́rọ̀ àwọn Tàbútù
kí ló fẹ́ dálẹ̀ yẹ́ Rasul. law kana lil ilmi. bàbá ṣe pé kéèyàn kéwú kọ́yàntìrì ká máa pé orí kéwú ké. min duni. law kana lil ilmi. bàbá ṣe pé kéèyàn gbọ́ Lárúbáwá kéyì rẹ̀ wí. law kana lil ilmi. bàbá ṣe pé kéèyàn máa rúdù. law kana lil ilmi. bàbá ṣe pé kéèyàn lè tú tafsiri táàbù máa wá gbé kọ̀ọ̀sẹ́ ló lè tú tó máa láyé. bàbá ṣe pé náà ni. law kana lil ilmi. ẹ̀yin àfà law kana lil ilmi. bàbá ṣe pé ìmọ̀ lèyàn fẹ́ ní. min duni tuqa sharafun. orí ga min duni tuqa kọ́mọ wa síbẹ̀ rọ̀ ọlọ́run rẹ̀ ṣàràfà lèyàn bá fi gàlá yìí lọ́wọ́ ó àfà kìíní ní bọ̀ ni ó àfà kìíní ní bọ̀ ni ẹ wọ babalagége tí wọ́n fi lọ tán kò sẹ́ni ló sọ pé òun rí tí wọ́n kó iṣẹ́ láti àyà báyìí ó sì kàn é nínú aṣọ babalagége. ẹ wọ bàbá wa lájẹ àgbà ẹ lọ gbogbo fọ́tò wọn wá àwọn ta inú sàábì bàbá wa lájẹ àgbà lè ní wà kò sí lọ́tì yẹn fẹ́ pa fún bàbá lájẹ àgbà ajánásì bàbá lè ní. èmi Kamilu Alaye àwọn náà nù àbò tó bá wa ni. ẹ sin àwọn àfáà yín o ẹ sin àwọn àfáà yín bẹ́ẹ̀ bá sin wọn dáadáa ayé gbọ́dọ̀ dá. insha Allah. mo fi gbọ́dọ̀ sí ayé gbọ́dọ̀ dá. insha Allah. kí là ń wí nìyí tí wọ́n ń tó akí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà ẹlẹ́gẹ̀ẹ́ ní sàlá àlè wà mọ́ni. kí là ń wí abalubarika albarika ni ma huwa albarku ma huwa albarku ka firqatun min Allah. kí ni wọ́n ń pè ní albarika ní ti ń jẹ́ albarika ka firqatun min Allah. ọ̀dà ẹgẹ́ bí oògùn tí ń sàn lára ọlọ́ tọ́lọ̀ nbàjọba tí ń la ẹni bá ti bá kánú tiẹ̀ ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dànù ńlọkọ́sí dọ̀gọ́ ọlọ́pàá yìí ní ìdọ̀gọ́ ọlọ́pàá yányán ọlọ́lọ́pàá yẹn ni ọba lẹ́nu sí ọlọ́pàá ni. ìní kan sọ̀rọ̀ èèyàn ìní kan sọ̀rọ̀ ọmọ ọlọ́wọ́ àwọ wàhálà yá yóò ti fọ àlùbáríkà sọ̀rọ̀ ọmọ ọlọ́wọ́ wò yà tí ya rẹ̀ jẹ ẹwẹ́ ní kọ̀ọ̀kan wáyé ẹwọ́ bá ti ń lo ayé lónìí àfa àjọ wọn ànáwó lọ́rọ̀ ayé lónìí bíi ti bàbá yìí ẹwọ́ wàhálà tó ń ṣe kó mi ò tó ní búlọ́ọ̀kù ẹ̀yọ̀ kan ẹwọ́ wàhálà tó ń ṣe ẹ mọ́lẹ́tà lómi kọ́ lọ́wọ́ nù yín nìyẹn wọ́n tún kọ́ tẹ̀lé mi lókè táwọn ní nù kò dàbí sáì tí mo rí lájà ẹ wo sáì yẹn ó tún wọ́n wò ọyá wa púpọ̀ àdúrà àwọn ẹni ọlọ́run ni àwọn wo là fà àwọn wo là fà ẹjẹ́ àyẹ̀rẹ̀ wa èmi tí màá sọ̀rọ̀ sáfà ni yọ tabalẹ̀ yọ tabogo ìwọ gan tó ń gbọ́ mi sáfà ni lẹ́yìn bàbá wa Tàfútù nìkan àwọn làálẹ̀ ìwé gangan àlè sọ gangan lọ́rọ̀ àwọn Tàfútù kí ló fẹ́ dálẹ̀ yẹ́ Rasul. law kana lil ilmi. bàbá ṣe pé kéèyàn kéwú kọ́yàntìrì ká máa pé orí kéwú ké. min duni. law kana lil ilmi. bàbá ṣe pé kéèyàn gbọ́ Lárúbáwá kéyì rẹ̀ wí. law kana lil ilmi. bàbá ṣe pé kéèyàn máa rúdù. law kana lil ilmi. bàbá ṣe pé kéèyàn lè tú tafsiri táàbù máa wá gbé kọ̀ọ̀sẹ́ ló lè tú tó máa láyé. bàbá ṣe pé náà ni. law kana lil ilmi. ẹ̀yin àfà law kana lil ilmi. bàbá ṣe pé ìmọ̀ lèyàn fẹ́ ní. min duni tuqa sharafun. orí ga min duni tuqa kọ́mọ wa síbẹ̀ rọ̀ ọlọ́run rẹ̀ ṣàràfà lèyàn bá fi gàlá yìí lọ́wọ́ ó àfà kìíní ní bọ̀ ni ó àfà kìíní ní bọ̀ ni ẹ wọ babalagége tí wọ́n fi lọ tán kò sẹ́ni ló sọ pé òun rí aṣọ tí wọ́n kó iṣẹ́ láti àyà báyìí ó sì kàn é nínú aṣọ babalagége. ẹ wọ bàbá wa lájẹ àgbà ẹ lọ gbogbo fọ́tò wọn wá àwọn ta inú sàábì bàbá wa lájẹ àgbà lè ní wà kò sí lọ́tì yẹn fẹ́ pa fún bàbá lájẹ àgbà ajánásì bàbá lè ní. èmi Kamilu Alaye àwọn náà nù àbò tó bá wa ni.
Abdullahi jo Abdullahi Jibrilu lánàá ńlẹ̀ làwọn àmọ́ àwọn wo la lọ sàmọ́ ajánásì bàbá dà èmi Kamilu ń bọ̀ yá àbùtò dé àwọn wo la bá wáyú àwọn bàbá wa Salman ìgbà bàbá wa Olùkádé ń jà àbẹ̀ní alifati àti ní ha alilùkẹ́ àwọn bẹ́ẹ̀ gbà sọlọ́hún máa tó ni òun ni àfikọ́ gba tọ́lọ́hún bá tó bọ́ọ̀ bá gba tọ́lọ́hún bá tó ọ̀sẹ̀ ọmọ bẹ́ẹ̀ nínú ayé wọ́n sì máa talata wá òkè àfikọ́ ọkọ̀ gba tọ́lọ́hún bá tó. bàbá àtẹ̀fẹ́ kẹ́yìn ò kéwú kẹ́rì rẹ̀ ọmọ hó. min duni tuqa sharafun. kọ́mọ wá síbẹ̀ lu ọlọ́run rárá sharafun ilé yẹn bá fi gà láyé. lakana afdala khalqillahi iblisa. àwọn bàbá tá a kàkà lẹ̀ wọ̀nyí ìbẹ̀rù ọlọ́run òun lójú kéwú tí wọ́n ké lọ àwọn làáfà. àwọn làáfà. gbogbo àwọn tá a bẹ̀rẹ̀ ayé lẹ́sìn à ń sin wọn jẹ ni má sí àbí wọn la wà àmọ́ àárín bó ti tọ́ mọ́. lakana lil ilmi min duni tuqa sharafun. ọ̀ya yóò ti rí ọ. lakana afdala khalqillahi iblisa. lakana afdala khalqillahi iblisa. jama àfàwọ̀ àràtúl lẹ́wọ̀n káyọ̀ nílẹ̀ ilmi wọ́n bẹ̀rẹ̀ pé àwọn wo la fà èmi rẹ̀ ò sí nù wọn àìsè bẹ̀rẹ̀ ọ̀kadà fà ní. etí ti ń gbọ́ mi torí bí wa ẹ̀ sí nù wọn àìsè bẹ̀rẹ̀ ọ̀kadì ní wọn ni. gbogbo àwọn bàbá wọn yẹn àwọn ò ṣe gbogbo ń tàwọn àti láyé nìyí tani ò lè rún obìnrin bíi mẹ́rin nínú wa yìí nìyí láwọn àrùn yín lọ́rùn tọmọkọmọ wò pé ha àfa alájà náà rẹ rè. lakana lil ilmi min duni tuqa sharafun. lakana afdala khalqillahi iblisa. òun ni ọba ga yìí. lakana afdala khalqillahi iblisa. lakana afdala khalqillahi ibilisu. àfààní wàláhì ẹni tí ọba ga jù láyé ìbílísù ni. sèétánì ni ọba ga jù tọ́wọ́ ìgbé káyọ̀ bẹ̀rù ọlọ́run kò nu mímọ́ ni. ìbẹ̀rù ọlọ́run dànù tèmi tí n bá yín sọ̀rọ̀ yìí ni. ìbẹ̀rù ọlọ́run dànù ẹ̀yin tẹ̀ ń gbọ́. ìbẹ̀rù ọlọ́run dà wàláhì àfa mi ìgbà wẹ̀ wàláhì àfa mi ìgbà wẹ̀ òun sì ní ọkà sáà fún wọn yóò máa dín wọn ní èyàn tó ti jẹun látàárọ̀ àwọn tá a ti jẹun yóò lọ ní wọn mú súra yóò àgbógbà náà sọ́wọ́tì mọ́lẹ́kù rákà alákọ̀ọ́kọ́ èyàn tí ó gbà wẹ̀ kò tún wá ní kó kéèké á yóò máa lọ kó òun sí sùdé sí jẹ tàbẹ́kẹ́lẹ́ ni míyájí yóò tún alágẹ́dẹ́ bàbá yàrá wọn yẹn mọ̀ kó lẹ́yìn ẹ̀gbẹ́ bàbá yẹn wọ́n kú wọn nìkan wọ́n mọ̀ gbọ́ bá ti. àwọn ìsara maka à ń lọ maka ni bọ́ọ̀bà ké tó kù fún wa lórí ìrun kí ló dé ọmọ àlọ́ ké sùràtù múlí ọmọ ké sùràtù lẹ̀ ó gbégbá náà bá kọ́ra àbí tẹ̀ bá dáàrin ìbẹ̀rù ọlọ́run wọlé yìí àwọn kí ló dé ké fatia òun ké fatia alámúnásírà òun ké tẹ́ bọ́bá wọ̀ kó tún tẹ́ alẹ́ ìsásúlì sàbí ìsúmọ̀rọ̀ bíkà àwọn àlọ́ gbé yà sí wọn níbà nẹ́bì tí kéde àwa wá jà nẹ́bì àwa àdá kékeré ìhùn fáyọ̀ máa sún kálukú ẹlòmíì kan ti tún afẹ́ríkà lẹ̀ ẹlòmíì wà lọ kú lórí afẹ́ríkà lẹ̀ dé kò tún wá tètè dìde àmọ́ tí ń wílé rí ìfẹ́ríkà lẹ̀ tiẹ̀ kálukú wá ṣe kọ́lá lẹ́nu ìhùn kan ó kéèké kó sún àwọn èèyàn wọn ò gbé kí ló dé oúnjẹ ń bẹ níta lọ jẹun náà òun ni òsì gbàwẹ̀
ìwọ̀n kó wọ́n hàn wálé mọ̀ ọwọ́ abẹ́rẹ́ sùúrà tó lọ ẹwà fa ayé sì mọ̀ kí wọ́n gbàgbé bá ìwọ̀n ké yà sọ àwọn yà ń gbé nínú mọ́sálásí kálukú wá gbé kò torí ẹ̀ náà dàgẹ́ àfa náà ni tawala àfa ìbẹ̀rù ọlọ́dà. ọlọ́sìn ṣahid allah annahu la ilaha illahu wal malaika wa ulul ilmi qa'iman bil qist. a'udhu billahi minash shaitanir rajim. ẹ sì bá wa parí ẹ. bismillahir rahmanir rahim. ẹ máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run o. shahid allah la ilaha illallah. annahu la ilaha illa hu. ọlọ́wọ́n ọba wí bẹ́ẹ̀ tán ẹ̀wò tó kọ́kọ́ wí. ṣahidallahu èmi ọlọ́run ó dá mi lójú mo jẹ́rìí sí pé. annahu òun ọlọ́run tóun dá kó wá. la ilaha illa huwa. kò sí ọba kan ó dá òun ọlọ́run lójú pé kò sí ọba kan yà fún ọlọ́run. ọba Kánò ọba ìlú ni ọlọ́run kọ́. ọba Sókótó ọba ìlú ni ọlọ́run kọ́. àwọn ọba ni wọ́n ọba Ìlọrin ọba ìlú ni ọlọ́run kọ́. àbẹ̀bẹ̀ ọlọ́run la ilaha illa hu kò sí ọlọ́run kan. shahidallahu tá n tó bẹ́ẹ̀ tí ó wí bẹ́ẹ̀. annahu la ilaha illa hu. kò sí ọlọ́run kan àfẹ̀mí. wal ọba kan ò malaika. sì sí àfẹ̀mí. alágbára kan ò sí àfẹ̀mí kan ó so. ẹ máa bẹ èmi ni ẹ sì tún ní bẹ mọ́ èmi ni ìwọ máa bí mọ́ èmi ni ìwọ gbọ́dọ̀ rí bí èmi ni ìwọ máa sunkún èmi ni ìwọ máa rẹ́rìn èmi ni ìwọ máa dunnú èmi ni ìwọ máa banújẹ́ èmi ni la ilaha illallah. shahidallahu tani ọ̀wá dàbí mi. annahu la ilaha illa hu. ọlọ́run jẹ́rìí pé kò sí ọba kan àyàfùmọ́ ọlọ́run. wal malaika. inú àwọn tóun tó fi ń sọ láwùjọ kan màláíkà òun gbé wọn síbi kọ̀ọ̀kan tó wù wọ́n èyí tí wọ́n máa rọ̀jò òjò wọn máa tọwọ́ tiẹ̀ wá òun yàn èyí tí wọ́n máa gbẹ̀mí yín mọ̀ yàn èyí tí gbogbo kọ yín bẹ nínú ìwé lọ́dọ̀ tiẹ̀ mọ̀ yàn mo fi kọ́ màlákùlù mọ́ tutù wọ́n máa lọ gba ẹ̀mí lára wọn èmi ọlọ́run yàn yín wọn náà ìyẹn kálukú sẹ́tò wèmí ọlọ́run ìwọ mi káyìrì ìwọ wà ń bí òjò bàbá jẹ gbúrú ó lè sukọ kalẹ̀ nísìnyí ó lè gbé yìí ní ìrọ̀sí bẹ̀rù Ìbàdàn ní ìrọ̀sí yóò sì dàrẹ́ jèmi sí Ìbàdàn bàbá tìyí tó wọn mọ wá rẹ wà fún kìnìún ọmọ odó àtẹkọ tútù alóhùn tí òun ti òjò bá wọn pa tí wọn máa kó mọ́ọ̀gùn gan bẹ́ẹ̀ ni Míkáílì lórí ìlú òjò lọ́rọ̀ Ìbàdàn fọlọ́wọ́ bá mú bàbá tí ń tí ìjọ́njọ́ mi ara sán yọ wà la ọmọ odó rìn máa lérí wọn máa gbé Ọlọ́run ní tí ń bá ṣe ta ní òbí mi kò sí Shahidallahu alatu. Shahidallahu. àwọn wo la fa. annahu la ilaha illa hu. àfa tó wérí lọ sókà ń bàdà àfa náà ni wọ́n ń jẹ́. àfa tọ́wọ́ ọmú ní ọmú fúrẹ́ṣì lọ sókà ń bàdà àfa náà ni wọ́n ń jẹ́. àfa tọmọmọ tuntun tó gun pọ̀ mọ́sẹ̀ ọmọ nke òun àtòdó wọ́n gun ó sì kúnná lúbúlú la ilaha illa àfa náà ni wọ́n ń jẹ́. Shahidallahu. àfa tí wọ́n fi ọ̀sán gbàwẹ̀ ìfàlẹ́ sínú ojúmọ́ kan àwẹ̀ ojúmọ́ kan yìí sínú bíta nẹ́bì dáwúdà àfa náà ni wọ́n ń jẹ́ àwárí yàtọ̀ wọ́n wá kó kọ̀kọ̀ mọ́ra àfa. ìtàn kan ní sókà 25,000 ni kò ní dáa fún ọmọ ẹ̀. agbárí ní 40,000 kò ní yẹ wọ́n sókà.
gbogbo òfun àtẹ̀dù àti sàkí inú wọ́n lè yín wọ̀n púpọ̀ èmi 35,000 ọlọ́run ẹ̀ ní sẹ́kù mẹ́. wọ́n lè ní bá tiẹ̀ wá jáfi tọwọ́ bá tẹ̀ wọ́n lòun wọ́n púpọ̀ wọ́n yín máa 200,000 ẹ̀ ní láti bọ̀ tán sókà. èèyàn láì sẹ́ran láì ṣe tòlótòló. láì ṣe iye ọ̀kín tẹ̀yìn lọ́ọ́ rán kánú tí ó sọ ọdún àgbàlá ẹyẹ ọ̀kín ni wọ́n wà ní gbogbo àgbàlá àwọn ọlọ́lá ariwo sì gbẹnu ẹ̀ ní kẹ́kẹ́kẹ́kẹ́ ẹyẹ ọ̀kín tí máa kẹ́nu láì wá ṣe iye ọ̀kín láì ṣe tòrótòró láì ṣe ọ́súrìsì ògòǹgò èyí tí ga tó yàn ní ẹ̀yin sọ́kà ẹ̀ sì ń ta odidi ẹ̀ rẹ̀ ta láì ṣe sàkì ní sókà àbá ní lọ́bẹ̀ òun náà wọ́n ń kó didi nǹkan nú làwọn fẹ́ àwọn baba aláwo nù ẹ má pa ìpapọ̀ mọ́ nǹkan mi àwọn àfa ń bẹ lọ́tọ̀ àwọn àfa à ń bẹ lọ́tọ̀ àwọn tí ń ṣe dáadáa àwọn baba aláwo làwọn wọ̀nyẹn àmọ́ kọ̀ wá dá irú àfa náà lè ń pè wọ́n lóòótọ́ wọn àní pé wọn láàbá irúgbọ̀n lọ́sọ̀ọ́ lẹ̀ yóò dúró kí ní kàmá rí mi tèmi yìí náà òun náà mú kó mú bòrùn ìyàwó ẹ ọlọ́mọ rí wọn àkọ́ àwọn àfa wa lẹ̀ kàn àwọn àfa náà wá. odidi obìnrin tẹ̀ ní mú kankan kó lára rẹ̀ ní sókà wọ́n ní 250 ẹ̀ní lábọ̀ sókà ẹ̀ wọ́n ti ń ta èèyàn láì sòkúfe. inú ayé kan yìí náà ló bá àbá àlàtú inú ayé kan yìí náà kọ́nà àwọn bọ̀kọ̀tọ̀ ń bẹ́lẹ̀ lọ́ọ́rà mọ́ èèyàn lẹ́wà rà wọ́n wá pé nǹkan ọmọkùnrin ara bí òun wọ́n àwọn obìnrin wọ́n tètè mọ gẹ́ẹ̀tì àwọn nǹkan tó wà tètè báwọn wọ́n sì rẹ́rìn. ẹ̀rí gan ní sọ́kà ojú ara ọmọkùnrin ẹ̀ẹ̀mọye wọ́n ń pè ní sókà 50,000 kò ní dá fún ọ ní sókà àwọn tí ń ṣe ogun sẹ́ẹ̀nì sókà kò ní dá fún ọ. ọlọ́run lọ́mọ yẹn ní ta rí mọ́ sókà ni wọ́n parí sí. ọlọ́run lọ́mọ yẹn ni wọ́n sòkú ẹ̀ nígbà wọn ò rí mọ́ láti ibi ọdún bíi méjì sókà lọ parí sí. Afagawa ti la wa ila awagawa ti ari awawawa ari wọn làwọn èèbó kan wá wọn wo inú omi mo ní tọ́lá wọn níbi ẹnikẹ́ni ẹ̀yin ṣéwù tẹ̀ ẹ̀ ń jẹ́ ṣéwù láàrin wa nǹkan ṣe yín ni ṣéwù yín ọ̀yàn yín ni ṣéwù yín ẹ̀ fi gàwádìí ẹ̀yìn kan tẹ̀ lọ́pàá àsọ̀pàá afọ́fúnlẹ̀ ń lò. ẹ̀rí ọ̀pá kó sọ bí gàwá ti wà fún wa bí wọ́n bá jù sí. ẹ̀yin tẹ́ ẹ máa ń wo sọ́wọ́n báyìí nígbà bá fẹ́ pa irọ́ tẹ́lẹ̀ ń wo jìbìrìlù ọ̀sọ́ bí gàwá ti wà fún yìí ni. gbogbo wa yán àmọ́ bí gàwá ti wá àtẹni orí àtẹni tí orí náà ọ̀fọ̀ tí ń bẹ lẹ́nu àfa mi bí abáyé dé ẹ dàpọ̀ ibi yín àwọn wo là á fa nígbà àfa tó wá ń pọ̀ fọ̀ àfa tó wá da sípa. tàbá ìfowópamọ́ gbogbo ìdàgbọ́ ọ̀lọ́wọ́ àgbà odò yẹn sàn kọ́wọ́ yìí mọ́ni ó rí bi lọ ni tómi ọ̀bá rí bi lọ yọ padà ni ó rí ọ̀nà gbà ni odò wo ni yẹn sàn kọ́wọ́ yìí ẹ̀ẹ̀ka lọ wájú royal sakina ńlọrin ọ̀dọ̀ kò rí bi lọ yọ padà ní gbé àwọn èèyàn lọ ni wọ́n lọ pàdé wọn kó kakura road yín lẹ́yìn jẹ́ pé odò sàn kọ́wọ́ yìí. Afala tún fẹ́ dọ́rọ̀ lẹ̀ àwọn wo là á fa àwọn wo ni. àwọn olùmọ́tò àwọn àfa nísìnyí aláǹbá pẹlẹbẹ báyìí nísìnyí wọ́n ní ká pẹlẹbẹ ogun wọ́n lóògùn bèlíbèlí ni nínú mọ́tò àwọn àfa. bóòlù àti àlàtú ọ̀dà ọ̀fẹ́ dà nǹkan lẹ́sẹ̀ àwọn wo là á fa.
من هم العلماء ẹ̀yin àjà tá a wá lónìí lọ́dọ̀ àdàtúl ibi àwọn wo là fà. العلماء àwọn àfà tá a wí wọ̀nyí àwọn wo ni. ورثة الأنبياء àwọn àfà àwọn ni wọ́n jogún ànábì Ọlọ́run àwọn là àfà súnà àfà súnà kò ní í ṣe nǹkan mi kí ni jẹ́ àfà súnà àfà bàbá adábọ̀rọ̀ nù Ọlọ́run jẹ́ mi wọ́n gbọ́ fún alálàáfíà. àmín. mo wà lọ́dọ̀ mo ní akaramakala kí ni jẹ́ àfà súnà wọ́n lọ mọ títí àfà súnà mo ní wọn mọ mo ní sàmọ́ àfà súnà mo ní tẹ́lẹ̀ ká àfà súnà pé tí máa bẹ̀rù Ọlọ́run bàbá adábọ̀rọ̀ nù ṣé wọ́n mọ ọ̀rọ̀ sọ púpọ̀ wọ́n ní ọ̀rá àfà súnà yóò fọwọ́ tó gbé Kùránì dání yóò wá fọwọ́ òsì yé ìgbàdí ìjà ní Muhammad wọ́n tọ́ bá gbé méjèèjì lọ́wọ́ ìjọ lọ́wọ́ fi ṣe kankan mọ́ mo ní kọ̀ lọ́wọ́ fi ṣe kankan mọ́ wọn ní ìtìjà àfà súnà nù. àmọ́ mú mi wá ọ̀rọ̀ lọ́mọ yìí mo di atẹ́ fún lóyún tí wọ́n gbà àfa náà bá wá kí wọ́n ti wà ládùúgbò kálukú bá wọ́n ti já sọ̀hún dúdú bí ó lò sínú síkírà ló wọ́n fún lóyún wọn gbà bá wọ́n kọ́kọ́ kí ti máa wọlé wọ̀ wọ́n náà wá ká wọ́n máa wọlé ọ̀hún gbàdúrà yìí ìbá gbé kẹ́hìn máa ti sèpèlè yẹ bọ́lọ́wọ́n ló dáa fún wọn límọ́tà wọn kọ̀lé alọ́ àtọmọ méjì àfa náà ni. من هم العلماء tálà àfa. العلماء àbá ọ ìgbà tá a máa bá ọ àṣẹ ibi ọ̀jẹ́ sí ó jìnnà àwárí láǹtà dúdú láǹtà pupa láǹtà búlù ìwọ ti ká lára èjì ògbè níwájú. العلماء ọwọ́ ń wọ ilẹ̀ wa rọ aṣọ rà ní. العلماء ọwọ́ ń bọ̀ wọ́n pé gbà náà olówó aṣọ rà ní. العلماء àfa náà wọ́n pè yín wọn tàwa là àfa. adọ́dọ̀ àfa ẹ̀dá fún ẹgbẹ́ wa àfa ní ìṣẹ̀ṣẹ̀ nù kẹ́mú. ó ti ń ṣe yín lọ ó sì tilẹ̀kùn ó ti gbogbo ẹ̀ ó sì gbé bàtìmọ́tì ọkọ̀ tẹ̀ kalẹ̀ lọ́ba mú aṣọ pupa ọ̀dà sí ilé bàtìmọ́tì owó ẹyọ ọ̀dà gàrà ẹ wà fà. ó ń bèrè pé àwọn wò là fà nǹkan ṣe láwùjọ wa bá ti jókòó yẹ ẹ mọ ni jẹ̀lẹ̀kẹ́ ti ṣe sáwìtì ọlọ́run sáwìtì ni wọ́n jẹ bí àwọn afa wa sùkẹ́rẹ́ yìí bàbá tó bí wọn wọ́n ṣe sáwìtì bọ́sọ̀dọ̀ ọlọ́run wọ́n mọ bísí wọ́n jẹ bírọ́dà fáfá mi ní wàásù àgbáyé ọlọ́run mọ yóò kọ́ lóhun tí ń bẹ̀rẹ̀ lé bàbá yẹn ẹ bá ara bá sùkẹ́rẹ́ tó bá gbọ́dọ̀ bí sáwìtì kéèké kankan nù yìí tí bàbá wọn ṣe wọ́n pe ọlọ́run èkú ni sáwìtì wa nísìnyí ẹlẹ́mi wa lọ ká àwọn múndíá ó sì gbọ́n nígbà wọn bá ṣe sáwìí wà á tó wọn kò ní kóbìnrin ojú lọ́tọ̀ káwọn ojú lọ́tọ̀ àwọn sáwìí gbàlódé àwọn èyí tí gbà yà wọn ga dáadáa àwọn ní bẹlẹgbẹ mọ ká dá wọn wà kọ́kọ́ bẹ̀rẹ̀ wọn pe ọgbọgbọn ni wọn pe wọn pe kẹtì ìjà wọn jẹnu o abalẹ kan ọmọ tó wọn mọ dọgbọn káyà kó pé afọtumọsumọ ẹgbẹ àtọwọ rẹ ọmọ bàgbà kan pẹ tó ẹnu àtọlọba ní ẹgbẹ jókòó. العلماء àwọn àfọ́dà. ورثة الأنبياء. èmi àwọn àfọ́dà. sí àmọ́ náà wà dàbíyà àwọn àfọ́dà. àwọn àfọ́dà. ورثة الأنبياء. àwọn àfọ́dà àwọn àfọ́dà tàlàfà ní gbogbo tọ́pìkì ní àgbà tí ti ń bọ̀ ní tàlàfà bó láyà sí lérí ọ̀rọ̀ yìí. ọmọ níyàwó oníyàwó ń wá ọwọ́ ọmọ ọ̀là abẹ́kúta ọlọ́ọ̀mẹ́kọ́ ọlọ́run ní máa lọ ọkọ̀ sọmọ tiẹ̀ ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ní kéèyà ọbọ̀ sọ́dọ̀ àwọn afa bá àwọn afọ ọ̀dà ọ̀rọ̀ ó bímọ límọ́tà náà wáyé ó bí tiẹ̀ àmọ́ àkọsí gbẹ́rẹ́ fún ọ àwa náà lásìsì obìnrin tó ń gbé ẹsẹ̀ wọ́n ròyìn kì í mọ bí àfáà
ó ṣe mí gbẹ́rẹ́ lásán ń bọ̀ ya àfa àpalẹ̀mọ́ tí wọ́n palẹ̀mọ́ tó ní ẹ̀tọ́ gbogbo àwọn tí máa ṣe lọ́dọ̀ tiwa ní ẹ̀ márùn la máa lò fún wọn. ẹ̀yin ajá ẹ̀ márùn tán yányá ṣé ọjà ọ̀tá ń sọ́ọ̀bù. má bá lórí ulama. kí ló dé ẹ̀yin àfa. má bá lórí ulama. kí ló sàwọn àfa àtọ̀wọ̀nù ayé wáyé. má bá lórí ulama. àwọn tá a rin mọ́ sí àbí wọn ṣàyé báyìí. má bá lórí ulama. àwọn tó kọ́ wà ní kéwú wọn ṣàyé báyìí. má bá lórí ulama. àwọn mufasiru àkọ́kọ́ wọn ṣàyé báyìí. má bá lórí ulama. àwọn ìmáàmù àkọ́kọ́ wọn ṣàyé báyìí. má bá lórí ulama. àwọn akọ́mọ ní kéwú àkọ́kọ́ wọn ṣàyé báyìí. ibi àti wọn báyìí rè àbá àti wọn fọ máa kéwú ẹ̀ irun mọ́lẹ̀ àfìgbà tó lóyún. má bá lórí ulama. ọmọ tó ń kọ́ ń kéwú ọ̀wárí mi mọ́ àfa orúurúurú àfìgbà tó kúnná ọlọ́ọ̀lọ́ àfìgbà tó yọ gétọ̀ ọ̀wá lè wá kírun mọ́sálásí wọ́n ti dá ọmọ o lè wá kírun mọ́sálásí mọ́lára ṣe é fún wọ̀nyí wọ́n á kọ́ àwọn àfa ni wọ́n wá sọ àfa rẹ̀ dẹ̀sẹ̀ yálùbá 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 wọ́n máa ń wò wọ́n wá ń fọṣẹ yí wàhálà wọ́n ń fọṣẹ yí àwọn àfa là ọkọ wa pọ̀. má bá rúlé wùlẹ̀ mọ́ ẹ̀ẹ́sẹ̀ ló dé táwọn àfa àtọwọ́nù sàmánì wáyé. nǹkan ṣe ẹni nǹkan ṣé àmọ̀nà wa dàbíyà àbá oníwàsí àgbáyé ló kó wálé lọ́wọ́. nǹkan ṣèyàn ọwọ́ awádùn àwọn àfa sàmánì wọ́n wá ní yóò lọ àmọ́ ẹ gbé ìgbésè àwọn àfa àjọ ń wọlọ́dà kọ pèsè tẹ́lẹ̀ lẹ́yìn lọ́ọ́ ṣe sàrà àwọn tẹ̀ pé lọ́ọ́ ṣe sàrà lọ́ọ́ pa adìẹ fi sàrà bọ́lọ̀ ń bá wa gbàdúrà rẹ tọ́ bọ́lọ̀ ń bá ní ọ̀rọ̀ tí ọwọ́ àdúgbẹ́ tí wọ́n wí nù. àwọn tòní wọ́n lè ní ọ̀pá musa láàṣẹ díẹ̀ nù ẹ̀ wọ́n mọ̀ pàtí bàbá mi gbé kalẹ̀ tẹ́ ẹsẹ̀. ó kọ ya musa làwọn wá kí ya musa wò kò sẹ́ni ó lè má fẹ́ ní bá sọ ó lè mú kọ ya bá mi o ya musa wò bá a ti ń da ogun ẹrú lónìí ní wọ́n á ń béèrè sẹ́ẹ̀ rántí ikú mi àṣà àlàtúrú rí gbogbo wa ilé sẹ́nu rẹ̀ nù níjọ́ kan bọ̀ wọ́n jó òun nìkan sínú sàárè rẹ̀ kò ní rẹ̀ nìkan wọ́n jó èmi náà nínú sàárè mi ní rẹ̀ nìkan ẹ máa rántí ijọ́ ni ẹ máa rántí ijọ́ ni. má bá lórí ulama. ẹ̀yin ajá lọ́dọ̀ ṣé àlàtúrú ni wọ́n bí yín léèrè èsì àwọn afáàsà mọ́ni tó wáyé wáyé. وليس كل من قرأ القرآن عالما. gbogbo ẹni ké Kùránì torí ké nkọ́ làfà gbogbo wọn kọ́ ló ní mímọ́ wọn torí pé ké Kùránì. sẹ́fíìsì náà láti kẹ́lẹ́ ẹ̀ẹ́lẹ́ ọ̀wùlẹ̀ fọlọ́ náà fún ké bọ́lá wọn ti ní oké tiẹ̀ aládùúgbò àwọn bọ́lá wọn ti wọ́n ọjà ta. túláàsì kọ́ ni ọlọ́wọ̀n pẹ́ tí ọba kébí lárúbáwá ọgbàrún ẹ̀ ké tiwa. سبح ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا كيف ọlọ́run mo gbà. ìwà ni túláàsì tó ti yẹ ká lọ sínú tó wá ọ pàkàrọ̀ tó lérí irun. سبح ربك الأعلى yóò tó ara kẹ́ díẹ̀. الذي خلق فسوى والذي قدر فهدى ẹ̀kẹ́ bẹ́ẹ̀ ti máa gé ọlọ́run sáàkè bí wọ́n ti kọ́ kábẹ̀. Tunisia ń ké tiẹ̀ Hausa ń ké tiẹ̀
Bangladesh ń ké tiẹ̀ kuranu náà làjọ ké ẹyọ kan iná lànàbí sí kékeré sí méjì. sallallahu alayhi wa sallam. àwọn wọ́n láfa bá a ti ń bá lọ yìí àwọn wọ́n láfa Boko Haram ti ń dún bú yẹn báyìí ó yìí sàwùjù billahi mina sitan dàrẹ́jì. àwọn wọ́n láfa Boko Haram fẹ́ sọ̀rọ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ya jama'at hali Nigeria. Lárúbáwá ni sọ. Allah. Ó sì dún yàtọ̀ yọ gbogbo. La ilaha illallah. Ẹni wọ́n dùn ọmọ tí ẹ sàgbákò wọ́n dè lọ́wọ́ sẹ́yìn wọ́n ti di ẹsẹ̀ méjèèjì. Níṣẹ́ ń wọ ọ̀bẹ kókó náà wọ́n fẹ́ pa. Wọ́n sì dàdú búlẹ̀ bí ẹran. La ilaha illallah. Ọlọ́run ẹ dákun ẹni la ilaha illallah. La ilaha illallah. Ọlọ́run kápá àti gbàálẹ̀ àmúnísàbàbí Ọlọ́run ò ní gbà. Wọ́n dọ̀bẹ̀dẹ̀ lọ́rùn láì sẹ́ran. Wọ́n sì la ilaha illallah. Wọ́n sì èyàn sì ń wojú ẹ̀ títí tẹ̀mí fi bọ́lá rẹ̀. Ẹ wú ọbẹ̀ kí ẹ dàdí yẹn lọ́rùn báyìí. Ẹ̀dá bíi tiwa náà ni wọ́n kéwù yìí náà làwọn kí wọ́n sì ń ké fàájà wọ́n tàn kí wassalatu wassalamu ala ashrafil mursalina mo ní kí ni bí ewo tẹ̀ bẹ́ẹ̀ dún yàn. Ẹ wá ń pa àwọn ẹni mùsùlùmí. Ipa ológun kọ̀ọ̀ká wọn ń sá ni. Àwọn ọmọ ọlọ́mọ wọn ní ìyá ńlẹ̀ wọn ní bàbá ńlẹ̀. Ipa àwọn ọlọ́pàá kọ̀ọ̀ká wọn họ ni. Àwa aráàlú àwa làdára. Àbá ti dé kó pẹ́ a lọ ṣe wàhálà àpàdé àwọn ọlọ́pàá ni àmì ni wọ́n ń sìn lọ ọkọ̀ kankan wà gbọ́dọ̀ overtake wọn àbá sì tún fẹ́ overtake kọ́ àwọn ni wa àbá sì sábọ̀ sẹ́yìn wọ́n lè pa àwọn sẹ́sì yìnbọn o sádùú lẹ́yìn ajá máa tẹ̀lé wọn láfi wá yà kú lẹ́yìn wọn làwọn lọ gbọ́nà lùkàn làwọn lọ gbọ́nà lùkàn làwọn lọ já sí mòwe ọkọ̀ wa tò láti lùyà yín sí Èkó wọ́n lẹ́nu ẹ̀rọ kọ̀ọ̀kan gbọ́dọ̀ overtake ẹ wá ayé dáhùn ẹ̀rọ kan ṣé Boko Haram lè mọ bọ̀ kọ́ má fọ́ kúrò gidi ti bá wọn. Al-ulama'u àwọn afa luhumu masmumatun. ẹran àwọn afa gidi àwọn afa rẹ àwọn afa Ọlọ́run ẹran ara wọn masmumatun ìwọ ni poison lẹran. Akilu nuru. làákàyè wọn yàtọ̀ sí tèmi àti ẹ̀ tà ń lò làákàyè àwọn ẹni Ọlọ́run tàwí àwọn afa gidi ìmọ̀lẹ̀ wọn làákàyè wọn ìmọ̀lẹ̀ ni. Abusaru nuru. àwọn àfáàrẹ́ àwọn àfáàgbàlagbà tí wọ́n ti lọ àtàwọn tó ṣẹ́kù àtàwọn ọ̀dọ́ kan tọ́jọ́ wọn àwọn ọ̀dọ́ kan bẹ̀rù àwọn ọ̀dọ́ bíi tiwa báyìí wàláhì wọ́n gba oṣù mẹ́ta àwẹ̀ wọ́n sì wà sí àgbẹ̀rẹ̀ Ọlọ́run wọn wọ́n sì sábú ó kírun wọn bọ́lá wọn ti ní ákì yàtọ̀ sáwọn kan tó tún wọ ayé wa tó wá nígbà náà àwọn rí ànẹ́bí pẹ̀lú ṣòkòtò rẹ̀ ṣòkòtò àǹkárá lọ́wọ́ bí eégún lóde wọn lẹ́yìn lẹ́mọ̀ ìgbà àwọn tírẹ́lì tèmi ẹ̀ wọ́lẹ̀ ni ọkàn tí ó bọ̀ ń fúnrọ̀ mi. ṣòkòtò tèmi ó bọ̀ sùn mọ́lẹ̀ ni ọkàn tí ó hà bọ̀. ẹ̀ bá pẹ́ẹ́rẹ́ ànábì ẹ̀ ń gbà náà kọ̀ wẹ̀wù ànábì láìkẹ́ ẹnìkan ò lè gbé ànábì bá mi fún wa yìí. Sallallahu alayhi wa sallam. kí irùngbọ̀n yóò tó kiri tẹ́ǹtì yìí kò sí bó ti fẹ́ bọ́lọ́hún fún wa mọ́ nínú àṣẹ àgbáyé ti bọ́lọ́hún yé ya alájẹ àgbà ti bọ́lọ́hún yé ya bàbá alágége ti bọ́lọ́hún yé ya kí ni àníṣe kí ni ẹ̀fẹ́ sọ fún ọlọ́run. Abusaru nuru. àwọn wo gan la fa àwọn kan tún dé àwọn bàbá tá a dákọ̀ yìí wọ́n á ṣàdúrà fòkù wọ́n á jẹun wọ́n á jẹ sàárà àbáwọn bẹ́ẹ̀ àkàn ìtúndé o àfa kan túndé o wọ́n tún ní amọ̀ ṣàdúrà fòkù mọ́ o mọ̀lẹ́yìn lẹ́mọ̀ kù tí yín ọba àgbo ẹ̀jú gànga àwọn òsì ẹ̀wọ̀n bá bí ire ń bá ṣàdúrà fòkù kọ́ wọlé wa kó dákẹ́. àwọn bàbá tá à ń wí wọ́n jẹ́ kàwé alábísì wọ́n gbé wa mọ́sálásí ni kálukó sì jẹ́ ẹ̀yìn àwọn kan sì tún wáyé wa wọ́n ní ẹ̀ mọ́tò jẹ́ wọ́n ní ọ̀dà àwọn kan tún tábà débi sàárè báyìí àbọ̀rọ̀ tún ṣàdúrà mọ́ ṣé ká wá kóòlù lọ́bẹ̀ ni ká mọ́ fẹ́ pààrà èwo lè wá fẹ́ ká ṣe báyìí
àlàtúrù ọ̀dọ́rọ̀ ọ̀lẹ́ àwọn ìwò làáfà. Absaru nuru. Orí ojú wọn ìmọ́lẹ̀ ni. Khazainu ilmu. Ọ̀yá yìí ọlọ́jẹ̀ bó ti máa kébúké bẹ́ẹ̀ náà ló mọ̀ òkú ẹ̀ ìwẹ̀ òkú. Bóyá bí tó ti rárí jẹ́ ìwẹ̀ òkú. Aláàjì kọ́dà kọ́ máa rùn láti jà rùn wà láà lọ́jẹ̀ ọ̀wẹ̀. Ó tiẹ̀ tó ó ní àyà. Òun àti Takure làmì ní ọláyà jù. Torí pé nítorí yẹn sọ ti Takure wọn ni pé a lọ sí Abẹ́òkúta lọ sí wáàsí. Wọ́n wá ní àrò tẹ́wọ̀n wí ọlọ́mọdé àṣírí. Gbogbo kan nìyẹn wò ẹjẹ́ àwò àrò. Abádẹ́nu géètì. Wọ́n ní yẹs a ní ẹ̀dá kun àmọ́ gbọ́ wọ bí yìí àwa fẹ́ wọ bí yìí wò. Bàbá Gitman wa gẹ́gẹ́ bí iṣẹ́ tiẹ̀ oníkàyí gíláàsì wà lè wá ní. Ọmọ Musa ìwọ ni mò ń gbọ́ lọ́wọ́ yìí ẹ wọlé mọ̀ ní àrò èmi kàn ń gbọ́ ò ń gbọ́ wá sí gbọ́ èmi ò ń gbọ́ wá sí o lè gbọ́ èmi lárò àwa wo la ilaha illa Ọlọ́run má jẹ́ ayé lérí Àmín. àwa wọlé àwa wo gbogbo nǹkan ibi mo wá wò last wọn ni mọ́ṣúárì wọn ni mọ́ṣúárì wa wọn ni wọn lọ blast àwa débẹ̀ wàláyé lè wọlé wọ́n kọ́kọ́ tẹ̀kínní àṣẹ ibi tí mo dúró tì àti òkú ní bẹ́ẹ̀ kalẹ̀ èmi ọmọ ìyẹn bí tẹ̀sẹ̀ tí wọ́n á yọjú àìpé gbogbo wọn ni wọ́n kó wọn sí àtọ́kùn mo dúró tì ọkùnrin yẹn wá ní tí mo ní ọ̀fẹ́ ká wo àwọn òkú náà ìjọ kan wọ́n ti àwa mo ń ṣe gbogbo àwọn tí mẹ́yà yín náà àwọn náà ti kọjá títí ìrí náà pé wọ́n lọ pati wọ́n lọ gbá ó ní bẹ́ẹ̀ ni bàbá tẹ̀kínní kaba yìí sẹ́ẹ̀rí ẹgbẹ́ ibi tí mo dúró òkú tí wọ́n tó bẹ́ẹ̀ mẹ́jọ ni mo wá fún tí àwọn èèyàn yìí ọwọ́ àdàbí pé kéèyàn ò jí wọn pé ẹ dìde wọ́n fresh labẹ́ wọ́n tún wá tí àwọn ọwọ́ àni ẹ̀tún ká lọ wọ́n ní lọ́ọ́bù ó ní àwọn náà tún ní mo wá yọjú báyìí Ìtakure sì kò lù rẹ Ìtakure ní àwọn náà ní àwọn ìwọ ẹ wo àwọn èèyàn gbogbo nǹkan ni ẹ máa sì ara ẹ máa lọ tẹ ẹ máa lọ gbogbo ẹ máa fi ṣe bá àti fúnra ara yín má sì kọjá ní cemetery tọ́jú tàwọn mùsùlùmí kọ́ wá dákẹ́ lọ àìdákẹ́ ọ̀sàdúrà ni Ọlọ́run mo donate yẹ kúrò aláwọ̀ báyìí fún gbogbo àwọn tó sùn yìí ìjọ torí ìjọ tèmi náà wà dára níbo la ní bá a ti wà ẹ́ nísìnyí inú wa yìí àwọn kan bí awẹ yóò sojú wọn ó lè jẹ mi ó lè jẹ o ó yẹ kéèyàn máa rántí Ọlọ́run ní gbogbo seconds àwẹ̀ yìí ò ní sojú àwọn kan sì ń bẹ àwọn gbóòórùn ẹ̀ àmọ́ wọn ò ní tọ́ wò wọ́n pè tọ́ àti kásámú wọ́n ní àti kásámú lónìí tọ́ dákun alájí àti tọ́wọ́ ti sàríjí mi o torórun mi yìí Ọlọ́run máa wọ́pẹ́ ìwọ ọkà kásámú ni ìwọ ń lọnu ìjọ kan ní ọkàn wọ ìjọ kan ní ọkàn èmi ẹ̀rí gan gbogbo àwọn tí ó sọ̀rọ̀ wa ẹlòmíì sọ̀rọ̀ wa dáadáa ẹlòmíì ọgbọ́n pé ta ló lù ìsọkúsọ wò lásán tí ó kọ́ ẹ lọ táwọn kẹ lọ wọ ìwé ọ̀tọ̀ náà ń bẹ̀rẹ̀ lè tó àgbẹ̀ ẹ ló ìwé tiẹ̀ mọ̀ bí wọ́n ti pè yàn bó bá dàgbọ́ mẹ́sàn-án pàdé àpàdé ń bẹ̀ bá dàgbọ́ mẹ́sàn-án obìnrin gbà sọ̀rọ̀ wọn bí a ti ń gbèsè àdé tọ̀wọ́n tó wá ń gbé ìṣe wà lọ́dọ̀ obìnrin ni ẹ sọ̀rọ̀ dáadáa aláwọ̀ àbí tá ń gbèsè àdé lọ́wọ́ ẹwẹ̀ dá o òwe lè jìnnà ìtọ́kọ̀ ọjọ́ kan wọ́n mọ̀ gbèsè àdé tiẹ̀ náà. Khazainu ilmu. àwọn àfa khazainu ilmu. báńkì tí wọ́n ń pa owó sí ẹ̀rọ àfa mi ni gbogbo ilé ayé àfa mi tíra ni wọ́n wá sí àgbáyé tọ́ba lọ mọ́gà ẹ lọ ẹ mọ̀ kí mo súnmọ́ àfa mi púpọ̀ gbogbo bẹ́ẹ̀gì àfa mi kò sí bí lẹ́yìn oṣù tíra làlájì tó sí gbogbo eré bẹ́ẹ̀gì báyìí
ẹ bá tún wá bá wọn lọ mọ́ká kẹ́hìn sápèrè tíra làlájì sùn gbogbo nu ní tíra mú ní kí lọ wá dé báyìí ọlọ́run ọgbọ́n èmi náà fẹ́ mímọ́ àwọn ṣe báyìí ọ̀pọ̀ púpọ̀ máa ń bẹ́ mo ṣe wàhálà tó lórí bá ń bẹnu mọ́tò tíra èyí téèyàn dé báńkì pé wọ́n ní kéèkà wà nàbà 59 làwà alájì bẹnu mọ́tò bẹ́ẹ̀ bá wọ́n lọ́wọ́ mọ́tò wọn wò tíra à ń bẹnu tírénì à ń lọ Kánò à ń lọ jíṣẹ́ àwọn alájà àgbà ní hill station à ń lọ síwáàsí gbogbo nu tírénì alájì Buhari tó ń báyìí lọ́ọ́ wọ́n sì yọ ti gbá yàrá báyìí wọ́n sì fún mi wọ́n sì mú jọ́tà lágùn wọ́n sì gbé bá mọ ọkọ̀ tó rẹ̀ wọ́n wò wọ́n báyìí wọ́n èé ṣe àfa yìí máa kọ́ bẹ́ẹ̀ tí wọ́n máa wò pé èmi ń ròṣẹ́ kí n tún kọ́ kí n nínú bàrẹ̀ tírénì ni wọ́n ti tún kéwù láti máa kéwù ní tírénì ní ti ṣe jagajaga gbákàjì àwọn tọ̀hún tó dájọ́ jókòó ń wò wá pé ọmọ kéwù lélẹ́ ìbò ti ṣe gọlọtì àtọmọ kéwù. kàṣà inú ìlímù. ọlọ́wọ́n kẹ oníwàásí àgbáyé. àmín àmín. ọlọ́wọ́n ìyá tó bí wọn bàbá tó bí wọn ọlọ́wọ́n bá ń sànù. ìmọ̀ọ́mọ́lá àmín. oníwàásí àgbáyé ikọ̀ wa wà lásán ọbọ̀dọ̀ bísí pẹ̀lú kéwù kí ló dé tó báyìí. wọ́n ní máa lọ sí màálímù ní ládùbà kí n má bàa sí náà ní kó gbé mi lọ ládùbà èmi lẹ́ni kọ́kọ́ sí lè gé o ládùbà. tó bá ti wá di Monday Tuesday Wednesday wọn á jáde dé èmi ń bọ̀ lẹ́nu rẹ̀ ní wàá wà lé wa fáá ènìyàn ojú sí wọn kí n tiẹ̀ láyé ìgbádùn ara mi díẹ̀ ńlọjẹ apẹ ká tó bímọ àwọn ọmọ táwa bí tán wá ń jẹ first born wáyé ó yẹ kí wọ́n já àwọn ọmọ táwọn ọmọ ti wá bí àkọsáyé ọpẹ́ kí n tó mọ. inú ìlímù. wàkọ́ mo fi lẹ́yìn dùjà. ọlọ́jẹ̀ àṣejọ́ náà ọlọ́run sọ fún mi gbọ́ ni pé ó sì gbádùn ayé ayé sì rọ̀ ọlọ́run. ayé ọmọ rọ̀ ọlọ́run ẹ wá wò lónìí. iná ló fi ẹ kó o ṣe dáadáa lọ́jọ́ àfáàrí xasa inuhum àwọn àfáàrí xasa inuhum pẹpẹ ọ̀rọ̀ tiwọn báńkì tiwọn bí a ti lọ́nu. bẹ́ẹ̀ni bàbá. gbogbo àti àgbáyé kú yìí ọyẹ kún pé ha wọ́n bá 50 million ní UBA wọ́n bá 80 million sí kankan tíra dé àbá àwọn àmàlẹ́ yóò pín tíra tó dé pé kọ́ra àwọn ìjà mi bọ́ǹdù tíra tí wọ́n ìjà alájí ọ̀fẹ́ tó tíra méjì ànígbà wọn pín tán ẹlòmíì fi tiẹ̀ kábẹ́lẹ́ kò léwu èyí tó ń gbé èyí tó ó kó sẹ́gbẹ̀ẹ́ kan ní tíra. bọ́lá wa ẹ bá bàbá tó ní ó nílẹ̀ lájà olè fọwọ́ náà iná ló ṣe tẹ́ ní ó ní bẹ́ẹ̀ ju lẹ́kì ó ní tírí plọ̀tì bẹ́ẹ̀ olè ó kúrọ́ fún wọn náà wọ́n yẹ fún bẹ́ẹ̀ wọn. àṣà ń jà gbà kí ni sáà ní kúmọ̀ ni sẹ́ẹ̀ ní sírò sẹ́nu sáré mo fún fún àwọn afa púpọ̀ sọ bẹ́ẹ̀ mi wá sí ọ̀ọ́ta àbọ̀ọ̀ta n ò ní ta sàyè báyìí n ò ta sàyè báyìí bankowo owó tó lálùbáríkà nìyẹn mọ̀mọ́ kankan wò ebi gan òríra mi mo ti dúró yìí nísìnyí mọ́ tán sí lẹ́yìn ẹlòmíì mọ irú ọgbà púpọ̀ ẹ má wọrí àbá yẹn ju ọ̀rọ̀ yẹn wájú Ọlọ́run eré ìrì ọ̀dà ọ̀rọ̀ wọlọ́ fẹ́ yẹn ju wájú Ọlọ́run orí ti bàbá rẹ yẹn wọ́n wá ń kúrọ́ wá wo ètò okòjọ lérí rọ ìbá ti gbọ́dọ̀ wọ̀ bá aláàánú tí ń sànú àwọn ọmọ kéwù ẹlòmíì dín nǹkan mi wò tó yẹ ká rọ̀ pa ara àmọ́ lọ́wọ́ ń wò pé ọmọ kéwù yóò sá jẹun ìbá ti gbọ́dọ̀ wọ́n sẹ̀sẹ̀ wá fún àlùbáríkà sí kéwù nísìnyí nígbà tí wọ́n táwọn ń ké aláàbẹ̀ fi àwọn obìnrin wọn ọ̀dà wa lórí ẹ̀yà wọn àtàǹkó bàtà wọn àfa wọ́n tún yọ ata lọ́ọ̀rẹ́ ẹ̀kọ́ lálẹ́ eléyìí ní tóòsì àwa ẹ̀kọ́ wọn lọ́ọ̀rọ̀ àwọn alágún mọ́kànlá alẹ́ wọ́n yẹ lọ́ọ̀rẹ́ ẹ̀kọ́. la ilaha illallah ọmọ kata alẹ́ ta fẹ́fẹ́ ń gbàdá tí ń kí wọ́n tí ó gbà tó lóun lé tí ń kó bàtà wọn jàlábí àmì sì ní ẹyọkan iná ní wọ́ kí yóò sì fún ni. gbọ́ wá yá wọn á ní mọ́tò ńlọ́jọ́ ní ẹnu mọ́sùn mọ́ wá tan èsì òun wá ń ṣe máa pa kìtì lẹ́gbẹ̀ẹ́ lágbájá
salamu aleykum alaji ọlá ti dé mo ní ọkọjá bẹ́ẹ̀ ó ti kọjá báwọn ọ̀nà ìbúlẹ̀ ń lọ mo ní àwọn ọ̀rọ̀ ọ̀nà ibi tó ń lọ ń bá ta ọkàn pa kò ṣe wọn ọlọ́run orí wọ ó tún ká àwọn mi náà. khaza'inu ilmu. àwọn afárẹ́ àwọn afá gidi alatul ó béèrè pé àwọn wo là fà àwọn afá gidi pẹpẹ ọ̀rọ̀ wọn báńkì wọn sẹẹfù wọn òun ni kí ni rí òun ni mọ wọn. wọ́n respect mọ wọn ayé respect mọ wọn wọn la wọ́n tọ́jú mọ wọn wọ́n package mọ wọn. wàláyé omi ń bẹnu àwọn afa àti onídàbà gbé màkàmà fún mo bí ọ̀dà kó tó. afa sì ní ní ìjẹun lẹ́kọ̀ọ́ yìí wọ́n pa afa ni ké màkàmà ká gbọ́. ẹlòmíì ó bu ẹ̀rín náà yín lóhùn dé àwọn alárùbáwọ̀ káwá nílé yìí o ẹ̀ máa gbọ́ nǹkan ó sì gbá sáádà ìwọ náà múlá wà ní kàbí èkè ẹ̀sìn owó ìmọ̀rí njọ́ náà wọ́n lọ wà àlìkímbà àwọn àlìmọ́mú àgbàjọ ilé yìí wọ́n yá o wọ́n gbé la ilaha illa sáádà. La ilaha illallah la ilaha illallah la ilaha illallah. ìwọ náà fìrí báyìí láyé màmá káàmà àzọ ọmọ gángan. wa qamu fi layli duja. ẹ̀rí báyìí ẹ fọkàn balẹ̀ wọn Boko Haram ní wáyé wọ́n yìn lọ ní ẹ jókòó ọ̀gùn ẹ̀yin tẹ́ ẹ jókòó àwa tá a wá dúró ńkọ́ Boko Haram ní wádùn tiwa ní ẹ jókòó dáadáa á délé pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo orin tẹ́ ń gbọ́ nísìnyí ti ń dá lẹ́nu ẹ̀rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ họ́ lọ́dọ̀ wa níyì ẹ bá forí àwọn oníkéwù sí ẹgbẹ́ lè gbọ́ ẹ bá fi bí ọdún Arẹwà sí ẹgbẹ́ àwọn orin àsàlátù ni ẹ bá fi bàrí ti dé ẹ bá fi sí ẹgbẹ́ ti gbọ́rú ẹ̀ rí ìgbọ́kúgbọ́ wa dá yé wọ́n sáré kàbá ẹ fẹ́ sáré kàbá wáyé nígbà bẹ́ẹ̀ fẹ́ sáré. oníkóni wa gba yé sìnkelewu kẹkẹ gbogbo rádaràda sìnkelewu ewu agbèrè kálukú ọmọ mi ọmọ ọgbọ̀n ọdún ni ó sì gbogbo àgbà hó sìnkelewu bá a ti ń bá bọ̀ rí. àwọn àfà tó béèrè pé àwọn wò là àfà ojú wọn ìmọ́lẹ̀ Ọlọ́run. wa qamu fi layli duja. wọ́n yẹ sùn ní gbogbo òru àwọn àfọ̀ ní sùn bí wọ́n ti sùn tẹ́bi ó sùn ni wọ́n yẹ sùn bẹ́ẹ̀. fahum bi amrillahi waqafu. àṣẹ Ọlọ́run wọn òun ni wọ́n dúró lérí ẹ̀ àwọn àfáàjọ wọn bá pínkún òkú wọn èé lọ lẹ́yìn. ẹ dákun mi ni ẹ ta mọ́tò àwọn àfáàjọ wọn èé lọ lẹ́yìn àwọn àfáà ti ṣe lọ lẹ́yìn ẹ dákun ẹ bá ta mọ́tò èmi ni ẹ ta fún ó sì túmọ̀ pé bàtà wọn pin àwọn ti ní 1000 ní mọ́tò yóò wá lọ bá wọn lẹ́yìn ẹ dákun èmi ni ẹ ta fún àwọn àfa àjọ wọn ṣe bẹ́ẹ̀ àwọn wo la fa àwọn tá a sẹ́kù lónìí àwọn wo. fi ìlú la ayọ̀gá yẹn iṣẹ́ wọn. la ayọ̀gá yẹn kọ́lẹ̀ wọn. iṣẹ́ ọwọ́ wọn kò yàtọ̀ sí tí wọ́n ń sọ lẹ́nu níbi àwọn òtijọ́ wọn nù. ẹ má ṣe sí náà ẹ má ṣe sí náà táwa ń kéré ayé lónìí bàbá rẹ̀ ń táyà ẹ̀ ga á pè bákànù a sì máa wí fún ibi ẹ mọ̀sẹ̀ sí náà àyàlọ́ gan lára jùmọ̀ yìí àwọn jẹ́ wọn ò sí bẹ́ẹ̀ tálàfà àwọn wo làfà. hafasu nufusahum min kulli makirun illahi. àwọn àfà rẹ̀ alatul nítorí béèrè ní síkàlẹ̀ àwọn àfà wọ́n sọ gbogbo ara wọn àtẹ̀mí wọn wọ́n sọ bí tọ́lọ̀ wọn bá kọ̀. anta minhum. ibi èmi àti wọ́n anta minhum ìjọ wà nù wọn. anta minhum. àfàsàkà ìjọ wà nù wọn. anta minhum. alamidi ìjọ wà nù wọn. anta minhum. bukari ọmọ musa ìjọ wà nù wọn. anta minhum. Ask yourself,
ǹjọ́ wà nù àwọn àfa ẹ̀wọ̀n tí wọ́n kà kalẹ̀ ẹ̀wọ̀n tí a fojú wa rí àwọn ọjọ́ wọn àná tí wọ́n bá ń sunrun ọmọ wọn pa náà ni àwọn òní ọmọ ọgọ́mọ sọ fún pé ẹ̀ pa náà ni ẹ̀ lákùn ẹ̀ tán náà ẹ̀ máa wé mi kémi ọmọ rí action àwa ń bí ìbíkú mi kalẹ̀ láyé àwọn bàbá wa ò rí gbà táwọn ìyá wa ń ṣe láyé wọn ò rí àwọn ìyá wa ò sí gbà táwọn bàbá wa náà ń gbómi tí wọ́n mú mi láì gbé kọ́ bùsẹ̀ lórí wọn ò rí àwa tó ní gbogbo ẹ̀ la rí bómi ti ń wá yín pọ̀ báwọn aláàjì náà ti ń kàn bí àgbò mọ là ń wò àwa ń bí àwọn ọmọ òṣìkà ayé àwọn ọmọ jákujàku ọmọ tí èso obìnrin ti ń lutí wọ́n wá wáyé wá ọmọ tí èso obìnrin ti ń dirun wọ́n wá wáyé wá nígbà òsè kó oorun tí wọ́n sùn oorun jákujàku báyé tí wọ́n ń dàrú bọ̀ ni. ìwà bí yín léèrè ẹ̀yin ajá ẹ̀yin àfa àǹtámìlì hàn ìjọ wà nù wọn àwọn àfa rè. wàhùn sẹ́yìnù zamani. àwọn lọ sọ́gbà. wàfíìlì àkàrí. níparí kí n tó ṣàdúrà. kùsàzìlì hikima. lọ́ọ́ di ọgbọ́n yìí mú wọn mú lọ ní. ìjọ wà nù wọn ìlà rẹ léèrè. wàrà ìsirafílù fi lawil mahfuzi. ìsirafílù lórí inú lọ́yìn máa fún sí ọlọ́run. anala abuda. ẹrú kan. ya abudu rabbahu. aláwo ẹrú yìí sin ọlọ́run ọba rẹ̀. hatta thamanina alifa sanati. ìsìlẹ̀ ọba rẹ̀ bọ̀ ìsìlẹ̀ ọba bọ̀ ó sì fa fún 8,000 years. nahara bisawmi. torí pé àwọn ọjọ́ ọlọ́run wọlé mi kúkú jà wá ti sin lọ àwa ti sin à ń kájú kú pípípí ni bẹ́ẹ̀ yìí bá lò ó wúwú 70 ńlọnu àdóbáyé ìròkó tó 90 83 tọ̀ kò tó 90 ọba kánò tó kò tó bàbá tí ń lò wúwú débi 80 à ń lọnu gbogbo àwa táwa ń wọ fífi jí hàn yín àwa ti ń da free à ń palẹ̀ mọ́nu. bẹ́ẹ̀ bá ṣàdúrà kádùrà ní ẹlẹ́nu ló wá ń ta àti ìjà báyé dé yọ lálà sí fún mi kí la rí jẹ ẹ̀sìn ọlọ́run wo la sùn tí ó fi sànú wa ẹ̀sìn wo la sì tí ó fi sànú wa àgbọ̀n tọ́da àṣírí tọ́da àṣìjẹ tọ́da kọ́dà àhùwà tọ́da alọ ayédèmí pé àkùkọ adìyẹ wáyé ẹ wà dáhùn láì àkùkọ adìyẹ yìí sì yé ẹ wò bí abáyé àwa mú ẹja ẹwù ẹja arúgbó odò àjẹ yìí mú ẹja tá a ṣe fúnra wa làwa ti wọn fún ẹja lábẹ́rẹ́ ó lè yí ẹyin ó lè yé 3,000 kọ́dà omi yé mílíọ̀nù yé dálẹ̀ abẹ́rẹ́ wọn fún o ẹ bá wa ń jẹ́ kọ̀ wá kòtò tó yìí tí wọ́n ń pa nínú odò ẹ tún wo ẹwọ ẹyin tí wọ́n yí ẹ lọ wo ìtàdí ẹ lé báyé ẹwọ ẹyin tí wọ́n fún wọn lábẹ́rẹ́ tí wọ́n yí ẹ gbé sínú fíríjì ẹ káwọn méjèèjì sínú fíríjì ẹ rí i pé ẹyin adìẹ lé borokoto rẹ náà ni ó ṣe tẹ̀ bá pa ẹ wá lọ fi di èyí tí wọ́n pa wọn sínú fíríjì ó ti domi gbogbo ntẹ ń jẹnu tí ọjẹ mi ogun mọ èmi ò sí ajẹ ẹyin oṣù mi ò jẹ mọ. gbogbo à ń jẹ ńgbà náà ní pando mi ò bá wọn jẹ kì í jẹ mi ogun ọlọ́wọ́ àgbàdo orílẹ̀ àgbàdo tí ò ní pando mọ́ sí oní wọn lọ fún owó ọmọ wa bí wọn ṣe gẹ̀gì sí nǹkan rí ọmọ jẹ ẹ̀mí olúwarí ó kú gbanagbana ni àmọ́ gbogbo à ń jẹ kiri pando wọ̀nyí ẹ̀mí ogun o àwọn obìnrin sì gbọ́n gbogbo tí ó mú ipò lẹ́ẹ̀kan tá ni wọ́n ń ṣe tọ́ba láti rí pọ̀ ọkọ́lé tó ń dá kalẹ̀ kó tètè máa lọ ní ọmọ ṣe ẹ̀rín wọn mú magi wọn àdánù ẹran wà yìí magi inú ẹ̀ kù wíwì sájẹ magi ọmọ lọ bó ti lọ yóò sì máa bí ọ léèrè ni tọ́ba ti rí pọ̀ tí ń kú lọ díẹ̀ díẹ̀ yóò ti máa bí ọ ẹ̀ àti tí wọ́n ń sojú yìí alájí ẹsẹ̀ fi ẹsẹ̀ ara gbásákẹ́ jẹun ìwé ilẹ̀ tààrà lọ́nà àjà gbọ́dẹ́lẹ̀ fòun sí ó ti mọ̀ pọ̀ ńlọ́nu àsìkò nǹkan lẹ̀
ẹrú ìwà sílọ̀hún bọ̀ samanuna alifa sanatin 80,000 years. naru bisawmi ọ̀sán rẹ̀ àwẹ̀ ní gbígbà. walaylu bitahajjudi ẹ̀rí òru rẹ̀ ẹ máa fi kírun fọlọ́. wasalatu kamila. ìrun wákàtí márùn-ún rẹ̀ a máa gbé bọ́ bá ti kírun ọ̀ráyé wá bọ́ bá kírun ò lè ráyè ṣe bọ́ bá ráyè ṣe ẹ̀dẹ́ ní ọlọ́wọ́n ti àgbà lónìí. wala ilaha illallah kalamu. ẹrú yóò wá ní kankan tí wíta yọ la ilaha illallah ọ̀rọ̀ rẹ̀ nìké báyẹn rojọ́ kankan bẹ́ẹ̀ bá gbọ́ tí bá sọ̀rọ̀ la ilaha illallah la ilaha illallah ìtì bá sẹ́nu. thumma yaruddu Allahu ta'ala ibadatahu. tòun ti bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ká ayélujára tòun ti bẹ́ẹ̀ ọlọ́run wa gbogbo ẹ̀sìn náà tó lóun ń sẹ̀ fún iye 1,000 ọlọ́run dàrú láyà. wa yal'anahu. ọlọ́run tó wá àlákà rẹ̀ ọlọ́run lànà. fabaka Israfilu khawfan. Israfilu wa ń wọlé yìí máa ń fún sí ọlọ́run pé ẹrú yìí kí ló dé tó fi ṣe báyà dúró ẹ̀sìn ọlọ́run yìí Israfilu wa bú ẹkú. an yakuna wa dhalika al-abdi. ife kò yẹ kó jẹ́rú ẹrú yìí ni ó tún wá sàgbákò lọ́dọ̀ ọlọ́run wà lánàá báyìí. fasalatul malaikatu amkai. àwọn màláíkà yòókù wọ́n wá ń bi Israfilu léèrè kí ló dé ọwọ́ lóyìn máa ń fún ní òpó ẹkú kí ló fẹ́ kú. fa akhbarahu bima ra'ahu. Israfilu wa kẹjọ wúlò fún wọn fún ẹrú kan tí mo rí ni ó sì sin lọ́wọ́ fún yọdún ẹgbẹ̀rún ọdún báyìí ọlọ́run wa dànù láyé ọlọ́run tó wà lánàá tó pa àwọn lẹ́kùn yìí. fabaku jami'al malaika. àwọn màláíkà yòókù àwọn náà bá tún fún ẹkú. kullu minhu yakhafu alayhim. gbogbo wọn yányán ẹnìkọ̀ọ̀kan wọn bọ́ ti sunkún ní ẹ̀rú wa ń bá àwọn náà pé gbẹ̀yẹn sinú ń fa fún samanuna alifan ẹ̀rú wa ń bá wọn. thumma qalu lẹ́yìn náà wọ́n wá wí báyìí. nazabu ila azazila. Sètáni kéde lérí ibú jọ náà. àwọn màláíkà wa wúra wọn lójú ẹjẹ lọ́dọ̀ àṣàṣì. fa innahu mujabu da'wa. nígbà náà Sètáni ò tí ì di Sètáni tọ́ba bí ọlọ́run ẹsẹ̀ kan lọ́wọ́ wọn gbà. fayadi. àwọn màláíkà wa ní ẹjẹ lọ́dọ̀ àṣàṣì lù innahu mujabu da'wa ẹni tí mo ń sàdúrà tó lọ́wọ́ wọn gbà kíákíá ni ẹjẹ lọ́dọ̀. fayadi ulana. kọ́ sàdúrà fún wa yẹn gbà wá. fada'alahu wa nasiya nafusahu. wọ́n lọ́dọ̀ Sètáni níjọ́ náà lọ́wọ́ kéde Sètáni wọ́n lọ́dọ̀ àṣàṣì lù wọ́n sàdúrà fún wọn lóòótọ́ ọwọ́ àgbàgbé ara rẹ̀. li'annahu lam yaqul Allahumma. torí ìjọ náà kọ̀ọ̀nà tí kò wá sọ pé ọlọ́run o. la taqdamu alayna. ọlọ́run má bínú sí wa ìjọ náà ẹ̀mọ́ tó wí ni ọlọ́run má bínú sí wọn ó gbàgbé ara rẹ̀ ìwà àfa wọ́n máa ṣàdúrà kó gbàgbé ara rẹ̀ o. àákú rẹ̀ ní kọ́ ní bàbá alájà ọlọ́run bá kẹ́ wọn bá wa gẹ̀ wọ́n bàbá ní ọlọ́run wọn sàmọ̀nà gbogbo wa bàbá alájà gbàdé wọn ṣàdúrà ọlọ́run wọn sàmọ̀nà gbogbo wa wọ́n yẹ yọra wọn kú bàbá ọ̀tọ̀rọ̀ alibarika náà wọn ní sọ pé barakallahu fika láyé wọn sọ fún wọn bí barakallahu fina jami'a gbàgbó ti wí. máa sa àmọ̀ yìí ti gbà. bàbá alẹ́ mo tẹ̀sí báà kẹlẹ́ ọ̀tọ̀ máa tán rẹ̀ ẹ máa gara wàá kéjì ká bí à ń ga ẹ máa ké ga náà ọlọ́wọ́n sọ bẹ́ẹ̀ fún yín gbogbo yín lọ́wọ́ dá lóhùn ẹ kọ́lé jẹ́njẹ́ ọlọ́wọ́n ní ìwọ òsì ní kọ́ ọmọ lọ́ba wọn sí ní òní kọ́. fasarahu Allahu mal'una. nígbà tí dáná nígbà gbára rẹ̀ ọlọ́pàá sọ dẹ́n tó wọn ọlọ́wọ́n àlákà ọlọ́wọ́n lánà. ya akhi. ọmọ ìyá mi ta ìjọba dọ̀ àlàtúrù lájà. kafalil akili. èyí tí mo wí èmi ọmọ Musa ó tó fọ́nìlà káyì. kafalil akili. èyí tí mo wí ó tó fọ́nìlà káyì nínú àwọn obìnrin. kafalil akili. èyí tí mo sọ ó tó nílà káyì. fẹ́ni bá nílà káyì nínú àwọn ọkùnrin. ọlọ́run wọlé àwọn afáàtà gbà. rahimahumullah. ọ̀rọ̀ nìkan kan ọlọ́run má jẹ́ ọ̀dà. àmín. ẹ tẹ́wọ́ dáadáa. ọ̀rọ̀ ẹnìkan kan wá ọlọ́run má jẹ́ ọ̀dà. àmín.
ọ̀rọ̀ ẹni kọ̀ọ̀kan wa ọlọ́mọdé ọ̀fọ́jú pọ̀. Àmín. wọ́n ń jiyàn gbé nísìnyí dákun ọlọ́m àtàrọ ọmọdọ́mọdọ́mọ wa wọ́n sì wọ́n lẹ́nu tí wọ́n jí gbé. Àmín. eléyìí ibú kan ẹ̀ ń wá kọ́ lọ ńlọrin ni wọ́n ń bọ̀ mọ́ gba wájú Shoprite ni wọ́n ti máa gba mọ́tò wọ́n máa gba mọ́tò bẹ́ẹ̀ ni èmi bá ń bọ̀ tí ń bá ti ń bọ̀ iná lè mi máa tẹ́ bọ̀ èmi ti sọ fún àtàjọ wa lọ́kọ̀ pé yẹn báyìí dáńdúró àjọ ń lọ àlùkìyámà ni tẹ́lẹ̀ kọ́ gba mọ́tò yìí lọ́wọ́ mi èmi ni ń gbólógbó à ń bá ń bọ̀ mo kọ́kọ́ tanná yàn ìtàyè ti dá Shoprite bí ni kò sẹ́yìn kankan bẹ̀ mọ́ mo wọ̀ kankan mo rẹ́ nìkan bá ń bọ̀ jẹ́ kí n yí náà bá tu èyí tọ́ lọ náà sẹ́yìn kò ní dé fati aláyì táyà yín jò kò ní yẹ yín yóò jò n kò gbèdélé bẹ́ẹ̀ mo ní gan mi àtọ́nà lọ yẹ báyìí kí mo lọ ọdún òyìnbó táyà ni wọ́n parí olú ẹ̀ mọ́ ni wọ́n tún máa náà ti bá wọn wá mi inú àwọn ọ̀tá mi àtọ́dún wọ́n lọ parí wọ́n ti ẹ̀ gbé tán èmi kọ́ aláyẹ nìkan ní gbé wọ́n kú mi jẹ́jẹ́ yìí ọlọ́wọ́ wọ́n sì alẹ́ ni wọ́n jí gbé ọlọ́wọ́. Àmín. wọ́n ti tún dà sáyé nísìnyí wọ́n ti tún dà sáyé nísìnyí gbogbo olú wọn fọ́n wọn ká nísìnyí wọ́n sì ń gbé ọmọ. níjọ́ wọn àná nígbà tí wọ́n yí pé tá à ń bẹ́ kí kìkì bá bá yàgbẹ́ àwọn àyà wa ẹ bọ́ ká ẹ lọ yàgbẹ́ ẹ bọ́ nu kásíá àtúmọ̀ wá sí ìpanu kásíá ń bẹ̀ kankan ò ní sí tí ó gbé wa ẹ̀ ń jẹ mọ́ kọ́mọ bá ní gbẹ̀lú gbẹ̀lú ìjọba ní lọ yàgbẹ́ ká gbàgbó wàláhì àti kó àtọmọ ẹ ní báyìí kankan níbi àtúbadé ni Ọlọ́run ọ̀rọ̀ wa máa dọ́wọ́ rẹ Ọlọ́run. Àmín. mọ̀jà gbà kò ṣe wa. Àmín. mọ̀jà àpàdánù. Àmín. mọ̀jà dànù ọ̀pá wa. Àmín. mọ̀jà alágbàdà sí. Àmín. mọ̀jà padà sí fúri wa. Àmín. mọ̀jà àmà. Àmín. wọ́n sì jẹ́ ọmọ wa. Àmín. الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا